Àríkẹ́ òde lónìí orí mi àfìrè ọmọ olówó dùrọ́m ajíbọ̀sùn ńlẹ̀ mi ń ṣe ọmọ Afọláyàn níbi wọ́n gbé Fọláyàn tó ń gbé Fọláyàn ni mo ó ké sí Ọlábísí Olúwakẹ́mi Àṣàkẹ́ mo ní ògbéra ńlẹ́kọ̀ọ́ òdìdí ọlọ́jọ́ bí Ayádébáyà dìgbò àṣeyí sámọ́dún ọdún ayọ̀ lọ́mọ ń ṣe ìyá àkàndé òní fọdún ìṣàṣemọ òun mọ̀ ní mọ́ni láyé tó ń bá wọn wá ìyá alákànkẹ́ mo ní òun mú jójó kò yọ ṣẹ̀ṣẹ̀ tó rọ́dún níbọ̀ láyé ó wá nírò ń gbé sọnù bí ó ṣe bí ọmọ òní fọwọ́pọ̀mọ́ sí láṣẹlẹ́dù òun má rè Adébáyà Dìgún olówó orí rẹ̀ ní kí ọkọ ọdún ọkọ rẹ̀ ní mọ́ wí fún ọpọlọ́dún mario wá nípa náà fẹ́ yín ó ní ẹ bára yín kalẹ́ láti ọlọ́run ọba ìyá ọkọ rẹ̀ àjọkẹ́ àdèmọ́mì sinmi ní kí ọ̀pọ̀ ọdún o ẹ̀gbọ́n rẹ̀ Ọbátósìn ọmọ Afọláyàn olórí ẹbí ní àṣeyísà àmọ́dún ẹ̀gbọ́n rẹ̀ Bọ́láńlé Àkànkẹ́ Adéòtì àtẹ̀gbọ́n rẹ̀ Àbíkẹ́ Àyà Akẹ́jù ìyá Àṣàkẹ́ wọn kí ọkọ òpẹ́ láyé gbogbo ẹbí náà ní mọ́ kí ọ látòrí Àyà Afọláyàn tó fi dórí Àdìsá ọmọ olóko dáná tó fi dórí Sámì àti ọmọ Akẹ́jù tó fi dórí àbúrò rẹ̀ Àtàtà Àríkẹ́ Adé gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ní mọ́ kí ọ ọ̀rẹ́ rẹ̀ Ìdáyàtì Àdùnnígè ọ̀rẹ́ rẹ̀ bí ọmọ rẹ̀ Àyọ̀ká nílé ìmìlà ọ̀rẹ́ rẹ̀ bí ọmọ ìyá rẹ̀ Alájàdù kẹ́kẹ́ ọ̀rẹ́ rẹ̀ Kàrímọ̀tì Àtọ̀kẹ́ ìyá Àríkẹ́ gbogbo wọn pátá náà ní mọ̀ kí ọkọ ọdún wọn ní ó sọdún èyí nínú owó nínú ọlá nínú àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ Ọlábísí ọmọ Afọláyàn o ìbọ̀délé bàbá tóbi ọlọ́mọ ọmọ ìlúdùn òrò ọmọ olóró ẹ̀sán mẹ́sàn-án ilé bàbá tóbi ọlọ́mọ ìwọlọ́mọ òrò ìjọmọ òrò ìbọ̀dé òrò òkè ọ̀là òrò ìgbọ́lá òrò òkè yínmí òrò ìdó òrò ìlúdùn òrò tí ń ṣe léyìí àti bàbá tóbi ọlọ́mọ gbogbo yín pátálẹ́jọ́ sọ̀rọ̀ ayín kọ̀ dọ̀kan ìwọlọ́mọ lẹ́mìlá ìlúdùn òrò ọmọ èmìlá oyè ọmọ alámọ̀yọ̀ bẹ́ẹ̀ yóò tán ẹ̀yọ́ lè ejò ebi náà mú lára ọmọ akọ́lé sógèdè ọmọ abúlẹ̀wà ejò kálọ̀gbọ́n ńlá ejò kálọ̀gbọ́n ńlá alámọ̀yọ̀ kálódé ejò kálọ̀gbọ́n ńlá alámọ̀yọ̀ kálódé ejì kálọ̀gbọ́n ńlá mẹ́bí wọ́n tún lọ́mọ ẹ̀sà ìlúdùn òrò nílé ìyá tóbi ọlọ́mọ ìyá rẹ̀ Olúwafúnmiláyà Àdùnní Afọláyàn ìwọ lọmọ ayé lọ́rọ̀ àtijọ́ ọmọ asọ̀rọ̀ dàbí àgbà ọmọ gàgà létí lọ́yẹ lọ́rẹ̀ igi kíga máa ń gbé nínú oko ẹni àdèsí bá sùn yé lóyún ọmọ ló tán ní olúwa rẹ̀ àdèsí ọmọ ẹ̀sà ọmọ ayé lọ́rọ̀ àtijọ́ ìwọ lọmọ adùn ọmọ oyin ọmọ àyànbólóyè ó bá yọ̀tọ̀ ìwọ lọmọ gbajúmọ̀ bí wọ́n bá ń wọ́lọ́wọ́ bí wọ́n wọ́lọ́lá ìlúdùn nìkan wà lọ ọmọ ìlúdùn òrò àṣeyí sàmọ́dún o bí wọ́n bá wà ń bí ọ́ pé ta nìkan yìí ewì sí ọ létí máa bá òun wí fún wọn pé mi Àríkẹ́ Chanta ni èmi lọ́mọ olówó odùrù òru kọ́kọ́ gbàdé o bẹ́ẹ̀ dé fẹ́ ẹ béèrè.